kí àwọn ìjọba amúnisìn kí wọ́n tó dé, gbogbo àwọn ibi tá ń pè ní mẹ́fẹ̀ẹ̀fà tó ń ṣe Igbó-ọrà, Ìbẹ̀rẹ̀kòdó, Igbólé, Ṣàgáhùn, Pákó àti Ìdọ̀fín. Ìbẹ̀rẹ̀kòdó àti Igbólé ẹyọ kan ni kógun Ìdàọ̀mí tó dé, ṣùgbọ́n abúlé ní gbogbo ẹ̀ tí wọn ò fara kanra. Expansion, ìdàgbàsókè, ìtẹ̀síwájú ló mú kí gbogbo ẹ̀ jápọ̀. Gbogbo ìlú kọ̀ọ̀kan wà lọ́tọ̀ọ̀tọ̀ ni. Igbó-ọrà wà lọ́tọ̀, Ìbẹ̀rẹ̀kòdó wà lọ́tọ̀, Ìdọ̀fín wà lọ́tọ̀, Ṣàgáhùn wà lọ́tọ̀, Pákó wà lọ́tọ̀. Ṣùgbọ́n nígbà tí ogun Ìdàọ̀mí tí wọ́n dé, àkọsílẹ̀ wà nínú ìwé Samuel Johnson, The History of the Yorubas, good, wípé gbogbo ìlú tó gbé láti Òkè Ògùn, láti Ìjìó dé Gànná wá sí gbogbo ilẹ̀ Ìbàràpá báyìí ni wọ́n nípa lára. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí ó wà ní pé gbogbo ìlú tó wà ní Ìbàràpá ni ó túká, torúkọ kò sá lọ síbi ọ̀tọ̀ọ̀tọ̀. Àwa ní Ìbẹ̀rẹ̀kòdó, Ìdèrè, Ṣàgáhùn àti Ìdọ̀fín wọ́n sá lọ sí Abẹ́òkúta. Àwọn Igbó-ọrà míì sá lọ sí Ìṣẹ̀yìn. Àwọn Pákó wọ́n sá lọ sí Abàkà. Abàkà yẹn ó jẹ́ oko kan ní Abẹ́òkúta, ní ilẹ̀ Abẹ́òkúta. Nígbà tí wọ́n padà, wọ́n ló fi jẹ́ pé dè ní ilé ní ìsìn Ìbẹ̀rẹ̀kòdó wà lábẹ́òkúta, Ìbẹ̀rẹ̀kòdó wà àbí Ìdọ̀fín wà lábẹ́òkúta, Ṣàgáhùn wà lábẹ́òkúta, Ìdèrè wà lábẹ́òkúta. Nígbà tí wọ́n darí ní Ìbẹ̀rẹ̀kòdó pín sí méjì, nítorí pé gbogbo Ìbẹ̀rẹ̀kòdó ibi tí wọ́n ń gbà wọ̀lú yẹn ní Gbólé, ibẹ̀ ni gbogbo Ìbẹ̀rẹ̀kòdó wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ìtàjẹ̀sílẹ̀ yẹn tí wọ́n padà dé, àkọsílẹ̀ ìlú Ìbẹ̀rẹ̀kòdó sọ pé 1900 ni wọ́n padà dé. 1890 ní ogun yẹn ṣẹlẹ̀. Gbogbo àwọn ìlú yòókù ló ti padà kí Ìbẹ̀rẹ̀kòdó tó padà. 1900 làkọọ́lẹ̀ pé Ìbẹ̀rẹ̀kòdó padà, ní Ìbẹ̀rẹ̀kòdó fi di mẹ́ta. Àwọn tí ò kúrò lábẹ́òkúta, àwọn náà di Ìbẹ̀rẹ̀kòdó Abẹ́òkúta dé ni. Àwọn tí wọ́n padà, wọ́n náà dífá pé Ifá sọ pé kó má padà sí orírun. Dábọ̀ àwọn tó pọ̀ sọ pé àwọn ò jókòó lórírun, àwọn náà wá sí gbangba. Ìbẹ̀rẹ̀kòdó now is at the center of gbogbo Igbó-ọrà now, the present Igbó-ọrà. Àwọn tí wọ́n ní pé orírun làwọn máa padà sí, àwọn ló di Ìbẹ̀rẹ̀kòdó Gbólé. Àwa la mú orúkọ àtijọ́ tí gbogbo Ìbẹ̀rẹ̀kòdó ń jẹ́ ní Gbólé yẹn, àwa la mú. Nígbà tí Ìbẹ̀rẹ̀kòdó wá padà, tí wọ́n tẹ Ìbẹ̀rẹ̀kòdó padà, wọ́n ní kán dá kí wọ́n Ifá sọ pé kí wọ́n rúbọ èkuru. Ṣọmọ tó ń pè lékuru, wọ́n rú ẹbọ yẹn. Àdúgbò tí wọ́n gbé apẹ ẹbọ yẹn sí, nígbà tí wọ́n rúbọ yẹn, wọ́n ní tán bá ti fọ́n ẹbọ yẹn káàkiri gbogbo ibi tán bá fẹ́ kí ìlú tàn dé, wọ́n fi ẹbọ yẹn èkuru yẹn ṣe tutù. Wọ́n wá lọ gbé kalẹ̀ sí nílé Olúwo ìlú Ìbẹ̀rẹ̀kòdó nígbà yẹn. Àdúgbò tí wọ́n gbé apẹ ẹbọ yẹn sí ló di ìsàlẹ̀ Pẹ́ńbọ́. Nígbà tí kìnìún yẹn metamorphose, wọ́n bẹ̀rẹ̀ sí pé ìsàlẹ̀ tí a gbé apẹ ẹbọ sí ló di ìsàlẹ̀ Pẹ́ńbọ́. Ilé Olúwo yẹn náà sì wà níbẹ̀, ló fi di pé ìlú Ìbẹ̀rẹ̀kòdó di ìlú ní 1900. Gẹ́gẹ́ bí a ti ṣe sọ, pé ṣàkọọ́lẹ̀ ni àwọn ológun àbáwọn amúnisìn, àwọn òyìnbó ni wọ́n ń gbà. Gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ tó jẹ́ pé tó wà ní pé Igbó-ọrà ń bì ni wọ́n ti ń gba ìṣàkọọ́lẹ̀ tó pọ̀. Wọ́n bá ń bọ̀ láti Ìbàdàn, wọ́n láwọn ń lọ sí Igbó-ọrà, ló fi jẹ́ pé ìlú Igbó-ọrà tèkì orúkọ tí ìlú mẹ́fẹ̀ẹ̀fà tèkì orúkọ tí ìlú kan jẹ́.
we have Igboọra. A ní Igboọra láàrin Igboọra. Olú of Igboọra ní kábíyèsí Olú jẹ́. But kò sí àkọọ́lẹ̀ tó tako pé Olú ni aṣíwájú gbogbo ọba tó wà ní ìlú Igboọra. Ààrẹ àkọọ́lẹ̀ tó tako. Ṣùgbọ́n o láàrin Igboọra, ìlú wà láàrin Igboọra. That is ìlú mẹ́fà ní gbogbo Igboọra. Nínú ìlú mẹ́fẹ̀ẹ̀fà yẹn ní Igboọra náà jẹ́ ọ̀kan. Ìbẹ̀rẹ̀kòdó ló tó tóbi ṣìkejì. Followed by Ìpàkó, Ìgbólé, Ṣàgán, Ìdọ̀fìn. Ìbẹ̀rẹ̀kòdó gẹ́gẹ́ bí ìtàn ọmọ Ọ̀rànmíyàn òun ní Ìbẹ̀rẹ̀kòdó nítorí pé ó wà nínú àkọọ́lẹ̀ ìwé ìtàn Yorùbá tí mo sọ nípa yẹn. Ìtàn ilẹ̀ Yorùbá, the history of the Yorùbá by Samuel Johnson, ni pé àwọn ọmọ Ọ̀rànmíyàn wọ́n wà ní ẹkùn mẹ́rin. Ẹkùn ọ̀tún, ẹkùn òsì, Ìbọ̀lọ̀ àti Èpò. Nínú ìlú tó wà ní ẹkùn ọ̀tún òun ní Ìbẹ̀rẹ̀kòdó. Nítorí pé wọ́n kọ síbẹ̀ pé àwọn ìlú tó wà ní ẹkùn ọ̀tún, Ìgànná, wọ́n pè Ìgànná was the chief town. The other towns were Ṣakí, Ìwàhùn, Òkè-Ò, Èrúwà, Ìbẹ̀rẹ̀kòdó and etc. Bó ti ṣe wà nínú ìtàn Samuel Johnson yẹn nìyẹn. Therefore, we are direct descendants of Ọ̀rànmíyàn. During the Dahomey, during the Fulani War, ni wọ́n migrate lọ sí Ìbàrà Orílẹ̀, Lagos State. Ṣùgbọ́n ìjà ọba ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú bàbá wọn Olúbàrà. Nígbà tó fẹ́ jẹ ọba mìíràn, ìtàn sọ pé ẹni tó bá gbé adé kalẹ̀ òun ló máa jẹ́. Ẹni tó jẹ́ ìyá Ọ̀ṣọ́ tó jẹ́ àkọ́bí ó gbè lẹ́yìn àbúrò láti gbé adé kalẹ̀. Èyí bí Ọ̀ṣọ́ nínú Ọ̀ṣọ́ jáde. Ó fi bẹ̀rẹ̀ sí dífá tó fi dé ìrìn àjò yẹn pọ̀. Ó dé Igbó Àṣẹ, ó dé Ìjàdẹ. Ìjàdẹ yẹn ló gbà dé orírun ibi tí Ìbẹ̀rẹ̀kòdó wà tó ń ṣe Gbólé. Nígbà tó gbọ́ irú ẹyẹ àgbègbò ó dúró. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn, slave trade route òun ni ojú ọ̀nà Ìbẹ̀rẹ̀kòdó níbi tí bàbá Àṣó dé sí. Tó bá ti wá gbéra, ó máa ń wá sọ́dọ̀ akẹgbẹ́ tó ń ṣe ẹni tó tẹ Ìdọ̀fin Lásọgbà. Tó bá ti gbéra wá sọ́dọ̀ Lásọgbà, ètò orí ẹ̀rù yẹn ó máa ń wá sí ọ̀dọ̀ Lásọgbà. Ẹgbẹ́ akílódé òjókòó ń bù bí ẹni, a ní ìbẹ̀rù kò jẹ́ kóhun dúró o. Ìbẹ̀rù ò jẹ́ kí n dúró o. Tó bá ti lọ tó bá ti bọ̀, ṣé ìbẹ̀rù ti wá yé o dúró? Ìbẹ̀rù ò jẹ́ kóhun dúró o. Ìbẹ̀rù ò jẹ́ kí n dúró. Ìbẹ̀rù kò jẹ́ kí n dúró ló di Ìbẹ̀rẹ̀kòdó. Ibi tí Ìbẹ̀rẹ̀kòdó ti metamorphose jáde ni Ìbẹ̀rẹ̀kòdó. Ìbẹ̀rù kò jẹ́ kí n dúró. Ìlú mẹ́fà ló wà nínú ìlú yìí tó jẹ́ pé ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo wa ti wá. We have different progenitors. We have different founding fathers. Àwa àti Ìgbólé lájọ jẹ́ kankan náà gẹ́gẹ́ bí ọmọ Ọ̀ṣọ́ tó di bàbá Àṣó. Ṣàgán àti Ìdọ̀fin wọ́n jẹ́ kankan náà. Àwa méjì la ní the same link. Ìlú mẹ́fẹ̀ẹ̀fà tó wà nínú ìlú yìí, méjì nínú ẹ̀ Lásọgbà àbí Ìdọ̀fin àti Ṣàgán tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. Ìbẹ̀rẹ̀kòdó àti Ìgbólé ọmọ bàbá kan náà ni. Bàbá kan náà ló ṣẹ̀ wá. Àtàwọn tó wà l'Abẹ́òkúta bàbá kan náà ni. Because after tí Ọ̀ṣọ́ tó tẹ Ìbẹ̀rẹ̀kòdó tó ti kú ní ìṣẹ̀lẹ̀ ogun Dọ̀mì. Lábọ̀ tá bá wo ọ̀tọ̀ọ̀tọ̀ tá ti wá, kí ló dé tó fi jẹ́ pé gbogbo wa là ń bí ìbejì?
ìyanu àdìtú ni tí mo rí pé nìkan kan ò lórí ọ̀fẹ́ àti tuwá kan tu sígbà tu sáwo ni lèmi fi wá ń sọ pé bọ́lọ́run ti ṣe fi góòlù sí Iléṣà tó fi mábù sí Gbẹ̀tì tó fi omi méjì tó papọ̀ sí Kògòsì bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ìbejì nílùú Ìgbòọ̀rà kò síbì kan tó ti ń bi jura wọn lọ nínú gbogbo èmi ò bí bọ̀tọ̀ ọmọ ìyá mi obìnrin kan náà ló wà láàrin èmi àti bírọ́dà mi tó bí ó bí ìbejì ọkùnrin kan obìnrin kan bó sì ṣe wà ní gbogbo agboolé tó ń bẹ ní Ìgbòọ̀rà nìyẹn kò sí agboolé kan tó máa débẹ̀ tó living tó ò ní rí ìbejì láàrin oṣù kan wọn gbọ́dọ̀ wá bí ìbejì tó márùn yes nínú oṣù kan nílùú Ìgbòọ̀rà yìí wọ́n ń tí ẹ̀tàbejì lọ́rẹ́ nílùú Ìgbòọ̀rà tó bá wá sí Ìgbòọ̀rà just stand at any spot táyé orí iye èèyàn tó máa wẹ̀yìn Kẹ́hìndé ó máa rí iye èèyàn tó máa wẹ̀yìn wọ́n ń ta méjì lọ́rẹ́ nílùú Ìgbòọ̀rà lẹ́yìn tó kọ̀nfàmù gbólóhùn tó máa ń sọ pé òbẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ ó wọlé alágísà ó sa alágísà dò nígbà aṣọ àwọn míì bí in 3 places mo ráwọn tó jẹ́ sẹ́ẹ̀tì tèmi nígbà tá a wà ní secondary school wọ́n ní ìbejì lẹ́gbọ̀n níwájú àwọn jẹ́ ìbejì wọ́n tún ní ìbejì lábúrò lẹ́yìn 3 sets nínú ìlú yìí therefore it's just a wonderful gift of God to this land èmi gbàgbọ́ pé kò ní gbé ìgbà tó kò síbi tán lè tú sí àdìtú ni wọ́n lè rí nǹkan kan bẹ̀ nítorí pé iṣẹ́ tọ́lọ́run bá ti ṣe kò sẹ́ni tó lè rí tú.